It's time for Prayer Life with Pastor Sam Adeosun. Explosive teaching and powerful prayer combined. Live. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ a gbàdúrà. Ọlọ́run wa àwa dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ fún àánú yín tẹ́ fi hàn. A dúpẹ́ o nítorí pé ẹ ṣé. Torí pé àtàánú yín àti orí ọ̀fẹ́ yín ó wà láàyè. A yìn fún àwọn ẹ̀rí èyí tí à ń gbọ́ lọ́jọ́jọ́. A sì fògo fún yín torí pé a ní Ọlọ́run tí à ń ké sí. Ọlọ́run wa ìgbà ìyìn wa. Mo gbàdúrà bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè. Àánú Ọlọ́run yóò kàn yín lónìí. Mo ní ọwọ́ Ọlọ́run yóò dé ọ̀dọ̀ yín lónìí lórúkọ Jésù. Mo sọ pé àṣẹ láti òkè wá yóò kàn yín lára lónìí lórúkọ Jésù. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, mo tún fi àǹfààní ìbí ìṣe mi mo fi dúpẹ́ lọ́wọ́ yín o fún oore ọ̀fẹ́ àkọ́tún tọ́lọ́run fún yín pé ká tún jọ gbàdúrà papọ̀. Láì fi nǹkan kan kún, mo ń rọ̀ yín o, ẹ jọ̀ọ́ o, ẹ má fi ohunkóhun kún orúkọ Jésù o lábẹ́ bó ti wù kórí. Ẹ jọ̀ọ́, kò sí bí ìpèníjà, ìṣòro tàbí ìdojúkọ bó ṣe pọ̀ tó nú ayé yín. Ẹ jẹ́ kí ọkàn yín mọ́. Kò sí nǹkan tó kàn yín pa nǹkan tí ẹnikẹ́ni lè sọ, ṣùgbọ́n tí ọkàn yín bá mọ́, tí ẹ mọ̀ pé lọ́kàn ara yín lọ́hùn-ún pé ẹ̀yin àti Ọlọ́run pé ọ̀nà jágara, mo fi dá yín lójú pé nígbà tí Ọlọ́run bá gbé ìṣe ẹ̀dẹ́, ìṣe Ọlọ́run á tún yà yín fúnra yín lẹ́nu lórúkọ Jésù Kristi. Mo jẹ́ gbàgbé Glory Retreat wa tó máa wáyé ní London. Ẹ̀rí bọ́jọ́ ṣe ń gorí ọjọ́ bẹ́ẹ̀ là ń súnmọ́ sí bẹ́ẹ̀ là ń súnmọ́ oh God. Bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ bẹ láàyè, àwọn ohun rere tí Ọlọ́run ní fún àwọn ènìyàn, bí ẹ ṣe ń tẹ̀bẹ̀ báyìí á sì máa tẹ̀yìn lọ́wọ́ lórúkọ Jésù. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín kí ọjọ́ yẹn tó pé ẹ máa gbàdúrà o, ìyẹn ẹ̀yin tẹ̀ ń bọ̀, ẹ máa gbàdúrà fúnra yín o wípé bẹ́ẹ̀ tí ṣe ń lọ yìí o, kí Ọlọ́run alààyè kó bá ènìyàn pàdé lọ́nà tó lágbára. Ẹ jọ̀ọ́ ẹ máa gbà. Ẹ wo ìdí ẹ̀ mo fi sọ bẹ́ẹ̀ ni pé a wà nínú ìpàdé kan, I think it was on Saturday. Mọ́mì kan pàdé mi níbẹ̀. Bàtà parí náà wá jókòó sẹ́gbẹ́ mi, wọ́n ní ẹ̀skísà, àwọn ní káwọn sáré sọ ẹ̀rí kan fún mi ni. Wọ́n ní retreat wa ní ọdún tó kọjá, ẹ̀rí a ní session kan níbẹ̀ tá a pè ní group prayer, pé inú group prayer yẹn la máa ti Ọlọ́run mi. Mo máa ń sọ fáwọn èèyàn tó bá fọkàn sí pé ibi ìlọ́lọ́run ti máa bá àìní ẹ̀ pàdé, ó lè má jẹ́ bẹ́ẹ̀ o. Wọ́n nígbà tán ṣe group prayer yẹn lórúkàkú wa ń sọ fúnra wọn torí bá ṣe ṣe nìyẹn ní ọdún tó kọjá yẹn, ó yẹ máa sọ fúnra yín kílẹ̀fẹ́ kọ́lọ́run kó ṣe. Olùkàkú máa sọ tí wọ́n máa gbàdúrà lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Wọ́n ló táwọn sọ níbẹ̀, wọ́n ló ti ṣẹlẹ̀ o, àwọn èèyàn ọlọ́wẹ̀ mo ní bọ́lọ́run ṣe ń ṣe nìyẹn lórúkọ Jésù Kristi. Bọ́lọ́run ti ń bẹ tẹ́mi ẹ̀ bẹ láàyè, gbogbo àwọn tó farahàn níbẹ̀ pátá Ọlọ́run á bá ènìyàn pàdé ní orúkọ Jésù Kristi. Ẹ jẹ́ a wọnú àdúrà wa lọ. The time of rescue and recovery. The time of rescue and recovery. Àkókò ìdáǹdè àti ìgbàpadà tàbí ìdápadà. Ó ní àdúrà ìdojúkọ lónìí. Ẹ wò ẹ má jẹ́ kí n tàn yín. Ṣé rí àwọn ẹ̀mí òkùnkùn? Ojoojúmọ́ òun náà ń ṣe ìkógun o. Ẹ gbà mí sọ, Bíbélì gan jẹ́rìí sí ọ̀rọ̀ tí mò ń sọ yìí o. Tó Bíbélì sọ pé bí kìnìún ní Sátánì kíramúramù ń wá àwọn tó máa pa jẹ. Ṣé Sátánì tẹ̀wọ̀n yẹn ó ti intensify effort yẹ láti ṣe àṣeyọrí kó lè capture as many people as possible, kó lè dojú ìjọba Ọlọ́run kó lè dojú ẹ̀ kodò pátápátá. Èèmọ̀ ẹ̀ nìyẹn. Tẹ́yìn náà bá dẹ̀ farabalẹ̀ wò ó nínú ayé tá a wà yìí, Sátánì ti rọ́wọ́ mú. Ṣe rí ẹ má jẹ́ ká tara wa kò ní rọ́wọ́ mú lórúkọ Jésù. Ó tó ti rọ́wọ́ mú tipẹ́. Sátánì ti ń wàásù lórí pẹpẹ láyé tá a wà tó ti ń wàásù neat lórí pẹpẹ táwọn èèyàn tó máa sọ pé glory nígbà Sátánì kò yà yín lẹ́nu. Ìgbà Sátánì tó bá gbé action ẹ̀ dé lórí pẹpẹ, àwọn tó tún jókòó wọ́n máa pàtẹ́, wọ́n máa súfèé, wọ́n máa fò sókè, wọ́n máa pe glory. Ẹ̀ṣẹ̀ wá sọ pé Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀. Tí Bíbélì kan sọ pé tó sọ orí burúkú tó máa bá ayé yìí ní ìgbẹ̀yìn ayé. Ẹ̀rí ṣùgbọ́n ohun tí èmi ń dùn ní wípé kí Sátánì ẹ̀yọ̀ kó má rọ́wọ́ mú nínú ayé mi, kí Sátánì má rí ìkógun ṣe nínú ìdílé mi. Ẹ̀yin náà sọ bẹ́ẹ̀ fúnra yín náà. Òótọ́ tó wà ń bẹ nìyẹn.
ẹ̀rí àdúrà tá a fẹ́ gbà lónìí mo fẹ́ dọ́gbọ́n gbẹ́nu lé ní ọ̀sẹ̀ tó kọjá ṣùgbọ́n ààyè ò gbà wá. Lónìí la ó sì gbàdúrà ṣe lò sí gbogbo àwọn ọ̀nà pàtàkì tí Sátánì ti ń rọwọ́ mú nínú ìdílé nínú ayé lónìí. ẹ̀rí ọ̀nà tó dẹ̀ pọ̀ náà fi ń rọwọ́ mú o. ẹ wò Sátánì ó mọ bó ṣe ń jí nǹkan nínú ayé ènìyàn. àwọn ìgbà míì tí ò bá rí nǹkan jí ó mọ bó ṣe máa bàjẹ́ kò lè rí jí. ṣé ó dàbí ẹni tí ó fẹ́ jalè níbi kan wá débi kan machine yẹn tóbi gan débi pé tractor ló máa fa machine yẹn wọ́n rọ̀ pé caterpillar wá tá máa fi fa machine yẹn ni kò ṣeé gbé èyí tí wọ́n bá fi ṣe bẹ́ẹ̀ wọ́n á sáré bà nǹkan jẹ́ nú ẹ̀ ẹ̀dì wọ́n lè já gbogbo wáyà ẹ̀ lọ. wọ́n á ṣàmì oh God Sátánì àwọn ẹ̀mí òkun náà máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa tí wọ́n bá tún rí jí gbéǹgbà míì wọ́n lè replace ẹ̀ so that ẹni tó ní nǹkan yẹn kó tó lè mọ̀ wípé pàǹdà ló wà lọ́wọ́ òun á ti fẹ́ bọ́ sórí tán fẹ́ lómi wọ́n lè replace kàn mọ́ yàn lọ́wọ́. ìgbà míì wọ́n á remove part nínú ayé ènìyàn. ẹ̀rí àṣírí míì tí ẹ̀mí Ọlọ́run fi hàn mí ẹ̀yọ́ ní nǹkan bí ọjọ́ méjì sẹ́yìn nìyẹn. ẹ̀rí eré àyẹn gan ni màá ti bẹ̀rẹ̀ àdúrà mi. wọ́n rí ẹni yẹn bẹ́ẹ̀ ni ẹ̀rí nínú family mi Sátánì àdẹ̀ remove ọkọ ó tún á remove ẹnu ìdílé yẹn Sátánì mi á remove ìyàwó ẹni tẹ́ ẹ̀rọ bóyá I love you tó ń pè I love you tẹ́lẹ̀ I love you ó lè pè lẹ́ẹ̀mẹ́wàá kílẹ̀ tó mọ́ wá di pé kórí búkú ẹ̀ sọ̀n járe ẹ já lọ sínú àdúrà yẹn gangan ẹ wẹ má jẹ́ kí n tàn yín kò sẹ́ni tó bọ́ o nínú iṣẹ́ mi òkùnkùn o ẹ gbà mí sọ fún yín o ó mà ṣe o ṣe ẹ̀rí ẹni tó bá relax kò sí bí ẹni yẹn ṣe nípò tó kò sí bó ṣe lọ́lá tó kò sí bó ṣe súnmọ́ Ọlọ́run tó Sátánì máa dí à ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Òkodoro ṣẹ́rí òkodoro nígbà míì ó máa ń dàbí ọ̀rọ̀ ìsọkúsọ ṣùgbọ́n máa ń sọ̀rọ̀ kan mo ní kò síbi tá a máa ti òkodoro sí. Isaiah 49 verse 24 Isaiah 49 verse 24 máa ka díẹ̀ nù verse 25 kẹ́kẹ́yìn náà wá wo nǹkan tó wí. Bíbélì sọ pé ó ní ìjẹ́ a lè gba ìkógun lọ́wọ́ jagunjagun ẹ̀yin náà wí dáadáa jagunjagun a powerful warrior ṣé ẹnìkan lè wà kó sọ pé ọ̀yá kò ní nǹkan kan ní mọ̀ ẹ́ wá ìmúra àwọn gan lásán gan bà wá lẹ́rù ṣùgbọ́n kí ní kan wà tí Bíbélì fẹ́ kárí ń bẹ̀ yẹn ó ní ìjẹ́ a lè gba ìkógun lọ́wọ́ jagunjagun tàbí kí a gba ìgbèkùn lọ́wọ́ akíkanjú ó ní ṣùgbọ́n ohun tí Olúwa wí nìyí now èmi ò mọ nǹkan tẹ́yìn wí o ìbéèrè méjì yẹn ǹjẹ́ a lè gba ìkógun lọ́wọ́ jagunjagun why how ta ló fẹ́ gbà á ó tún ní ǹjẹ́ a lè gba ìgbèkùn lọ́wọ́ akíkanjú àwọn sójà lọ sógun wọ́n ṣẹ́gun wọ́n wá ń kẹ́rù bọ̀ ẹnìkan wá pàdé wọn ní ẹ̀kọ́ kìíní fún mi jàre ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Ọlọ́run wí báyìí ẹ̀rí ó ní ṣùgbọ́n ohun tí Olúwa wí nìyí ó ní bẹ́ẹ̀ ni a ó gba ìgbèkùn lọ́wọ́ àwọn jagunjagun àti ìkógun lọ́wọ́ àwọn akíkanjú Ọlọ́run mi kò yà yín lẹ́nu mo sọ lẹ́ẹ̀kan mo ní kò sẹ́ni Sátánì ò lè díà tó bá ti relax tó bá ti sùn tó bá ti wà so comfortable débi pé kò súnmọ́ Ọlọ́run mọ́ Sátánì máa díà ẹ̀ á bà nǹkan jẹ́ mọ́ lọ́wọ́ Jésù Olúwa ẹ yà àwọn ogun ọ̀run sọ́tọ̀ láti máa ṣọ́ ilé mi lórúkọ Jésù Ọlọ́run kò yí ó tọ́ ni everybody need it kò sẹ́ni tí ò ní ìdí ẹ̀. Oh Lord, commission the host of heaven to guard my home henceforth in Jesus' name. Commission the host of heaven to guard my home in Jesus' name. Jésù Olúwa, ẹ yà àwọn ogun ọ̀run sọ́tọ̀ láti máa ṣọ́ ilé mi láti òní lọ. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ayérayé mo gbàdúrà, ẹ yà àwọn ogun ọ̀run sọ́tọ̀ láti máa ṣọ́ ilé mi, láti máa bá mi rìn, láti máa ṣọ́ àwọn ọmọ mi, láti máa bójútó wọn. Ẹ yà àwọn ogun ọ̀run sọ́tọ̀ láti máa ṣọ́ mi, láti máa tọ́ mi, láti máa tọ́ mi sọ́nà. Ẹ yà àwọn ogun ọ̀run sọ́tọ̀ lórúkọ Jésù láti máa ṣọ́ ìdílé mi. Olúwa ẹ ṣàánú. Ẹ yà àwọn ogun ọ̀run sọ́tọ̀. Ẹ yà àwọn ogun ọ̀run sọ́tọ̀ láti máa ṣọ́ ilé mi. Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Ẹ yà àwọn kí ogun ẹ̀yin má bàa jà mí. Ẹ yà àwọn ogun ọ̀run sọ́tọ̀. Kí ogun ẹ̀yin má bàa jà mí, kó má bàa jà ilé mi, kó má bàa jà àwọn ọmọ mi. Ẹ yà àwọn ogun ọ̀run sọ́tọ̀ láti máa ṣọ́ ilé mi. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ̀yẹ́ wa lọ.
máa ń rẹ́rìn gbà mí táwọn kìrìsìtẹ́nì ìbá kan máa ń pè ní lackadaisical attitude. Ẹ̀fẹ̀sẹ̀ Ọlọ́run wọ́n máa fakọ́ sí ẹlẹ́mìí mi lè para mi jàre. Mo sọ ọmọ mi gan mo ní ẹlẹ́ẹ̀lẹ́ para yín, àwọn tó fẹ́ pa yín gan wọ́n ti rẹ́dì. Ṣé wọ́n expect kẹ́ para yín ni? Wọ́n rẹ́dì àti pa yín fúnra yín, ẹ bá jẹ́ tàn yín. Tí Sátánì tó bá lè dojúkọ Júdásì tó mọ Jésù ni o, Júdásì tó jẹ́ ọmọ yẹn Jésù ni o, Júdásì tó bá Jésù wọlé jáde ni o, Sátánì dẹ̀ dojúkọ, ó dẹ̀ rẹ́yìn ẹ̀, ó dojú ayé ẹ̀ bolẹ̀. Tí Sátánì bá lè ṣe bẹ́ẹ̀, kì í ṣe òníkan. Tí ìbá ṣe ọpẹ́lọpẹ́ Jésù Kristi, ẹ gbọ́, Jésù Sátánì ṣé kò ti mú Pétérù already? tó Jésù confirm ẹ̀, ó ní Sátánì fẹ́ ní ọ, ó ní òun ti láì jẹ́ pé Jésù ó wà talat torí pé ó jí Ọlọ́run fúnra ẹ̀. It was Peter tani Pétérù, mo ń sọ̀tọ̀ fún yín. Ibẹ̀ ẹ̀gbọ́n kan tí bẹ́ẹ̀ ni sọ ó ní ṣáà lè gba ìkógun lọ́wọ́ jagunjagun, ó là lè gbà dáadáa tá gbà tá fomi sanwó ẹ̀ dànù. Tí Sátánì bá attempt ẹ̀ tó gbójúgbóyà tó attempt àti dojú iṣẹ́ ìránṣẹ́ Jésù kodò, tẹ́rù ò bá tó move to him straight with boldness tó dẹ̀ sọ pé ebi ń pa àbí ò dẹ̀ ṣe bẹ́ẹ̀ tó fẹ́ play trick lé lórí, tí ò bá bẹ̀rù láṣẹ bẹ́ẹ̀ ta wá lẹ́yìn ta là wá. Agbára mi ò lẹ́rù bí àtẹ̀mí tí mo sọ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi ní tẹ́tẹ́ máa sọ pé Satan ó dàbí pásítọ̀ yẹn ni ó kọrin yẹn, when Satan hear my name he will tremble. Mo ní sára ilé ìdábà nígbà tí Jésù pé orúkọ Jésù nìkan òun ni Sátánì lè gbọ́ tó lè fi kúnlẹ̀. Ìwádìí tí Sátánì wà kọ́ lónìí ṣe pé ẹ ti mọ̀ kọ́ kìrìsìtẹ́nì orin exercise nìkan la mọ̀, orin tó máa múnú wa dùn lásán, orin tí ò ní mi sí tí ò ní kankan. When Satan hear my name he will fall and tremble. orúkọ wèrè Sátánì la máa sọ̀rọ̀ yìí, ó máa ṣe o. A sọ fún Ọlọ́run Jésù Olúwa, ẹ má gba ìjọba òkùnkùn láàyè láti fi ogun òjijì ja ìdílé mi. A nílò torí pé Bíbélì sọ̀rọ̀ kan, ọ̀rọ̀ ẹ̀bẹ̀ mi lẹ́rù ó lè má bà yín lẹ́rù o. Ó ní ta ló lè gba ìkógun lọ́wọ́ jagunjagun, ta ló lè gba ọmọ lọ́wọ́ akíkanjú pé ó yá mo sì ṣe ọmọ ẹ̀. Ṣùgbọ́n kò sí láíláí bó ṣe èèyàn ní láíláí, Ọlọ́run ni ó lè gbà á dáadáa. Ṣé ìtàn ti ń ṣọ́ láti bí ọdún 3 tó kàn relax díẹ̀ ṣá kíá wọ́n máa ṣọṣẹ́ ni àwọn arábí, they are very dangerous. tó yẹ la ṣe nílò Ọlọ́run bí Jésù ṣe wà fún Dáfídì. Jesus was there for Peter. Jesus was there for Peter. If not that he prayed for him. Tí báyìí pé ó ti gbàdúrà fún, ti rí ibi yẹn ń bọ̀, ibi yẹn sáré bàbá ó gbàdúrà fún. Who was Peter? Ó máa yán kí ẹ̀ dànù nísìnyí ìṣẹ́jú mélòó. Oh Lord, don't allow the kingdom of darkness to make a sudden move against my family. In Jesus' name. Don't allow the kingdom of darkness to make a sudden move against my family. Jésù Olúwa, ẹ má gba ìjọba òkùnkùn láàyè láti fi ogun òjijì ja ìdílé mi. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ayérayé mo gbàdúrà, ẹ má gba ìjọba òkùnkùn láàyè láti fi ogun òjijì ja ìdílé mi. Ẹ má gbà wọ́n láàyè láti fi ogun òjijì láti fi ja ọmọ mi. Ẹ má gba ìjọba òkùnkùn láàyè láti fi ogun òjijì láti fi ja aya mi, láti fi ja ọkọ mi. Ẹ má gba ìjọba òkùnkùn láàyè o láti fi ogun òjijì ja ìdílé mi. Olúwa ẹ má gbà wọ́n láàyè, Olúwa ẹ má gbà wọ́n láàyè. Olúwa ẹ ṣàánú fún mi, Olúwa ẹ ṣàánú fún mi, Olúwa ẹ ṣàánú fún mi, Olúwa ẹ ṣàánú fún mi. Ẹ má gba ìjọba òkùnkùn láàyè láti fi ogun òjijì láti fi ja ìdílé mi. Ẹ jọ̀ọ́ ká gbàdúrà yẹn dáadáa. Ẹ jẹ́ ká tẹra mọ́ gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Èèyàn ọmọ Ọlọ́run, ṣe rí òfin kan wà nínú Bíbélì tó wà bí àṣẹ àdúrà tí mo fẹ́ pè yìí. Òfin kan wà nínú Bíbélì bẹ́ẹ̀, ó apply sí àdúrà yìí gan. Proverbs chapter 6 verse 30 and 31. Proverbs chapter 6 verse 30 and verse 31. Ẹ gbọ́ dáadáa, òfin is just a rule. Ó ní àwọn ènìyàn kì í kẹ́gàn olè tí ó bá jalè nítorí àti jẹun nígbà tí ebi bá ń pa á. For example, rule yẹn wà ní Israeli bẹ́ẹ̀.
now pé àgbẹ̀ wà ní àgbẹ̀ gbé nǹkan sóko ẹ̀ ó wá gbẹ nílé ẹ̀ wá ní òun lọ sóko ẹ̀yìn ara lé o ó wá dí oko ẹ̀ ó wá rí pé bí oko iṣu òun ṣe pọ̀ lọ ṣúà ebè méjì wà tí olè ti wá tó wá wú iṣu lọ lábẹ́ ó wá wọ abẹ́ ebè wá rí pé iṣu méjì péré òun ni wọ́n wú lọ ẹ̀yọ ohun tí òfin sọ ni pé ó ní àwọn èèyàn kì í kẹ́gàn olè tó bá jalè nítorí àti jẹun nígbà tí ebi bá ń pa á àgbẹ̀yìn àmọ̀ ìmílẹ̀ pé ebi ló ń pa ẹni tẹ́bi ò bá pa á gbé tírọ̀kì wá ni láti wá fi wá gbogbo iṣu ebi ló ń pa á so àgbẹ̀ yẹn kò ní ṣépè kò ní ṣe ọkàn a kàn máa ṣe ẹ̀lọ́ nítorí pé iṣu kan sí méjì tó ń mú nínú oko ẹ̀ yẹn kò pa lára now ẹ wá gbọ́ bí tí òfin yẹn ti wá change báyìí ó ní síbẹ̀ bí ọwọ́ bá tẹ̀ ẹ́ ó gbọ́dọ̀ san ìlọ́po méje bí ó tilẹ̀ kó gbogbo ohun tí ó ní nílé tà ṣe pé olè ní ebi ló ń pa òfin yẹn wá sọ pé tó bá pọ́n máa lọ ka mọ́ pẹ́rẹ́ ní ìdí oko olóko yẹn pé n tó bá jí á san padà ní ìlọ́po méje ìbá àtàwọn gbogbo tó ní pátá tí ò bá ka wọ́n á wá nǹkan mìíràn tà ó gbọ́dọ̀ san ìlọ́po méje ohun tí ibẹ̀ yẹn ń sọ fún wa ni wípé tá a bá rí ohunkóhun tí wọ́n ti jí gbé lọ wọ́n á dá padà kì í ṣe mọ́ wọ́n á fèlé ẹ̀ lé lórí ìlọ́po méje ló gbọ́dọ̀ jẹ́ gbogbo ohun tí a gbẹ̀yìn jí kó nínú ilé mi gbogbo ohun tí a gbẹ̀yìn jí kó nínú iṣẹ́ mi tá a gbẹ̀yìn jí kó nínú ayé mi mo fi iná pàṣẹ ìlọ́po méje ìdápadà lórúkọ Jésù mo fi iná pàṣẹ ìlọ́po méje ìdápadà everything that has been quietly stolen from my life from my family or career I command a 7-fold recovery by fire in Jesus' name. Everything that has been quietly stolen from my life, that has been quietly stolen from my family, that has been quietly stolen from my career, I command a 7-fold recovery by fire in Jesus' name. Gbogbo ohun tí a gbẹ̀yìn jí kó nínú ìdílé mi, tá a gbẹ̀yìn jí kó nínú ayé mi, tá a gbẹ̀yìn jí kó nínú iṣẹ́ mi, mo fi iná pàṣẹ ìlọ́po méje ìdápadà. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Gbogbo ohun tá a gbẹ̀yìn jí kó nínú ayé mi, gbogbo ohun tá a gbẹ̀yìn jí kó nínú ìdílé mi, gbogbo ohun tá a gbẹ̀yìn jí kó nínú iṣẹ́ mi, mo fi iná pàṣẹ ìlọ́po méje ìdápadà. Ìdápadà ìlọ́po méje, ìdápadà ìlọ́po méje, mo fi iná pàṣẹ ìdápadà ìlọ́po méje lórúkọ Jésù Kristi. Mo fi iná pàṣẹ ìdápadà ìlọ́po méje. Ó yẹ gbàdúrà bẹ́ẹ̀. Gbogbo ohun tá a gbẹ̀yìn jí kó lọ lórúkọ Jésù ó yẹ máa gbà. Ní ìlọ́po méje ẹ máa gbà. Ní ìlọ́po méje ẹ máa gbà. Ní orúkọ Jésù Kristi. Ní ìlọ́po méje ẹ máa gbà. Ó yẹ máa gbà padà. Ẹ gbàdúrà yìí dáadáa. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹgbẹ́ ẹ̀yin ọmọ Ọlọ́run. Ẹ̀yin mọ́ fi kinní kan yé mi ní àwọn alẹ́ bíi mẹ́ta sẹ́yìn kàsà mo dẹ̀ ń fi ọwọ́ ọ̀tún báyìí mo fi ń nọ́ọ̀kì orí mi mo fi ń rárá mi ní kò pé yé ẹ mọ̀ díẹ̀ ni torí pé ní àìmọye ọdún iṣẹ́ ìránṣẹ́ mi mo wà láwẹ̀ mo rò bó nọ́mà àṣẹ ibi burúkú ni mi ò mọ̀ pé kò nọ́mà rárá mi kàn bílíì pé àdúrà láǹlà máa gbà ntí ẹ̀mí Ọlọ́run sọ ni wípé nígbà tí ẹ̀mí òkùnkùn tán bá ṣàgbó pa àwọn láti pa ẹnìkan wọ́n lo bóyá àdúrà ẹ̀ ló gbà bóyá Ọlọ́run takú pé rọ́ọ̀nì sẹ́ẹ̀ kì í ṣe táìmì ìlàkú tí wọ́n bá rí ṣe mọ́ mọ́ kí tán máa ṣe ni wọ́n á dẹ̀bẹ̀ sí jí pàtì ara ẹ̀ kó ẹ̀mí wọn fi yé mi pé mo gbọ́dọ̀ máa takò ni kò yé mi ní wọ́n máa takò ni onígbà ni irọ́ bó o ṣe gbà kí ẹ̀mí àwọn tí mo kó lé ẹ lọ́wọ́ kó bọ́ mọ́ ẹ lọ́wọ́ wàá tún máa gbàdúrà pé gbogbo tí a jí kó lọ́mọ ọlọ́kàn wọn ò gbọ́dọ̀ jí kó kàn dá padà ìta jí kó kàn dá padà ní ìlọ́po méje kàn dá padà mo láyé o má bẹ̀ sí gbára mi lórí àmọ́ ní ìwọ lọ́hùn o ìgbà ilé màá gbọ́ dókítà ta ni a máa gé ni ibi tí ẹ̀mí Ọlọ́run fi jẹ́ kó yé mi mò ń sọ fún yín yẹn mò ń sọ ọ̀tọ̀ fún yín okoro ni mo lẹ́gbẹ́ lẹ́nu mi yẹn pé èmi ò mọ̀ wọ́n ní àwọn fẹ́ ṣe operation fún ẹnìkan wọ́n á gé kinní kan ni wọ́n ní it's a simple operation now pé lágbára Ọlọ́run you go there you come back easy kò
kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ lórúkọ Jésù ènìyàn ló ń tòótọ́ á dẹ̀ padà kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ̀mí Ọlọ́run ní you are wrong. Wọ́n fẹ́ pa ẹni yẹn mẹ́ ẹ lọ́wọ́ ni nígbà tí mo dẹ̀ ti rí pa yẹn náà bẹ̀rẹ̀ sí jí nǹkan kó lọ bó ṣe máa jí lọ nìyẹn mo dẹ̀ rántí immediately níwájú Ọlọ́run àti ènìyàn ní former church wa mo ti gbàgbọ́ orúkọ brother ẹ̀ ń sìn kì í ṣe ọmọ Yorùbá ó dàbí kọ́ ọmọ Benin or Delta ni ayé o ó dé church ní ọdún yẹn lọ́hùn tó ní pásọ̀ ó ní màmá òun pé wọ́n ló ní diabetes pé wọ́n máa gé àtàpàkò ẹ̀ níwájú Ọlọ́run àti ènìyàn mo sì ní àwọn ọmọ ìjọ church wa ní ìsìn tájọ lọ church yẹn tí wọ́n tó mọ story yẹn bí a ti tó sọ̀rọ̀ tán màá rántí orúkọ brother yẹn mo ní àìsàn yẹn burú diabetes burú gan màmá arákùnrin yẹn kì í ṣọmọ church wa now ẹ wo níwájú Ọlọ́run àti ènìyàn náà máa gé àtàpàkò yẹn 3 days later arákùnrin tí wọ́n bá mi ó lẹ́sà ó ní wọ́n sọ pé diabetes yẹn ó tún spray ayérayé o àwọn ẹ̀mí òkùnkùn olórí búkú ayérayé ni wọ́n ó ní wọ́n ní kíní yẹn ti spread nígbà táwọn tó kún ṣe dókítà yẹn ò ní ẹ̀mí Ọlọ́run mo ní kí náà tó wá fẹ́ ṣe báyìí wọ́n máa gé gbogbo ìka ẹsẹ̀ pátá mo ní ẹsẹ̀ wo ní ẹsẹ̀ ọ̀tún mo ló ga báyìí o tí wọ́n ti gé ìka ẹni ẹ̀ ò ní lé yìí dáadáa mọ́ àwọn ló ní wọ́n ní special shoe kan gbàtẹ́ pé màmá tàdé ń sọ yìí àwọn ọmọ exchange wà lọ́wọ́ wọn àwọn náà bá tún rọ owó lẹ̀ náà bá yọ gbogbo ẹsẹ̀ yẹn wọ́n yọ ẹsẹ̀ yẹn tán kò mà tó ọ̀sẹ̀ kan níwájú Ọlọ́run àti mò ń sòkòrò fún mọ̀ kan lọ́sẹ̀ tó kọjá mo sọ fún ẹ̀ mo ní ẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kẹ́ máa yin Ọlọ́run lójoojúmọ́ ṣá àdúrà mi ti gbà iṣẹ́ yẹn ọ̀rọ̀ iṣẹ́ yẹn àwọn kan àwọn ò tiẹ̀ wá ẹgbọ́n ṣe bí ẹ̀ta rẹ̀ ẹ̀dá ló wáṣẹ́ wọ́n gbà tó yá náà sọ pé wọ́n máa gé ẹsẹ̀ yẹn láti orókún á gé yọ wọ́n á yọ pé diabetes ẹ̀ ti tún débẹ̀ mo ní ṣe gbà tó ń gé àtàpàkò yẹn wọ́n mọ̀ pé diabetes ti dé gbogbo ẹsẹ̀ yẹn ní wọ́n ní kò tiẹ̀ yé wọn kò yé àwọn fúnra wọn náà ọ̀rọ̀ tí ẹ̀mí mọ́ jẹ́ kó yé tó ṣàlàyé fún mi ló tó yé mi wọ́n máa jí lọ ní kọ̀ọ̀kan ọ̀rọ̀ burúkú àtẹ̀rín wọ́n máa yọ débi pelvic màmá yìí bẹ́ẹ̀ ni ẹ rò bóyá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tán sí o bẹ́ẹ̀ mi náà ṣe rò nìyẹn o ló tún padà wá nìkan bí a month later wọ́n náà máa ti dáhùn máa padà sọ hospital mo ní kí ló dé wọ́n ní diabetes ẹ̀ náà ni mo ní kí ló tún ṣẹlẹ̀ wọ́n náà máa yọ ẹsẹ̀ kejì màmá bá takú lé láyé kò yá kú tí ìbá kí wọ́n máa yẹ opt fún ikú ó ṣe kó má kú ó ní kò yá kú ni o irọ́ kò yá kú ni o diabetes ẹ̀ ló pa àmá yẹn eventually mo ń sọ òkúròrò fún yín kọ̀ọ̀rọ̀ yẹn ò yé mi kàn rò bóyá is medically possible pé bóyá tó ṣẹlẹ̀ nìyẹn ẹ̀mí mọ́ ló wá sọ fún mi pé wọn ò rí tí wọ́n bá ti rí èèyàn pa bóyá ẹni ẹ ní ààbò iṣẹ́ ìránṣẹ́ kan wọ́n máa jí pàtì ẹ̀ lọ lẹ́mọ̀ àgbọ̀n kan máa yọ tí o bá ṣọ́ra wọn á yọ kejì tí o bá ṣọ́ra wọn á yọ kẹta ẹ̀yin tẹ́ ti ní sọ́júrì rí tán yọ kíní kan ó yẹ kẹ́ ẹ mọ̀ pé wọ́n á tún padà wá kí wọ́n tún fẹ́ ṣèmí àwọn ará bí ni gbogbo tí a gbẹ̀yìn jí kó nínú ayé mi tá a gbẹ̀yìn jí kó nínú ìdílé mi tá a gbẹ̀yìn jí kó nínú ayé àwọn ọmọ mi mo fi iná pàṣẹ ìlọ́po méje ìdápadà mo fi iná pàṣẹ ìlọ́po méje ìdápadà ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ayérayé nínú àwọn ọ̀run gbogbo tí a gbẹ̀yìn jí kó lọ nínú ayé mi tá a gbẹ̀yìn jí kó lọ nínú ìdílé mi tá a gbẹ̀yìn jí kó lọ nínú ayé àwọn ọmọ mi mo fi iná pàṣẹ ìlọ́po méje ìdápadà ẹ̀dápadà ní orúkọ Jésù ẹ̀dápadà ní orúkọ Jésù ẹ gbàdúrà kẹ́yìn náà fi iná pàṣẹ ẹyọ ìlọ́po méje ìdápadà sevenfold recovery by fire ẹ máa gbàdúrà lọ́bẹ̀ mo fi iná pàṣẹ ìlọ́po méje ìdápadà gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa Ọlọ́run mi ó dẹ̀ já tẹ̀síwájú àkókò yìí gan ní àkókò tá à ń fa ayédèrú ìpààrọ̀ tu wọ́n tán pààrọ̀ ẹ̀mùsọ́lẹ̀ kan mo ní àìmọye ọ̀nà ní àwọn ẹ̀mí òkun gbà ṣiṣẹ́ láyé tá a wà wọ́n kàn initiate new method ní lójoojúmọ́ they are very very creative ẹ̀rí kékeré sẹ́ni mi bàbá mọ ibi pé nǹkan ti rọ́pá sí nínú ayé ẹ̀ wọ́n á ra fi fake counterfeit wọ́n á fi replace nǹkan tó máa jí lọ
ẹni àròbí á di ríìlì ni àròbí á di ríìlì ni and there is no problem. Matthew chapter 15 verse 13. Matthew chapter 15 verse 13. Gbọ́n nǹkan tí Bíbélì sọ ńbẹ̀ ni Jésù ló ń sọ̀rọ̀ níbẹ̀ yìí. Ó ní mo ń ka Matthew 15:13. Jésù dá wọn lóhùn pé gbogbo igi tí bàbá mi tí ń bẹ ní ọ̀run kò bá gbìn ni a ó fà tu ti gbòǹgbò. Gbogbo igi tí Ọlọ́run ò bá gbìn àìmọye nǹkan tó fara hàn nínú ìdílé mi jọ pé kì í ṣe Ọlọ́run ló gbìn síbẹ̀. Á dẹ̀ máa dàgbà mọ́ wọn lọ́wọ́ ńbẹ̀. Wọn ò dẹ̀ fura. Wọ́n ti replace ẹ̀ ní pẹ̀lú fake. Ẹ já gbàdúrà yìí náà kí n tó máa ṣàlàyé gbogbo ìpààrọ̀ ibi tí ọ̀tá fi dípò ayọ̀ mi, gbogbo ìpààrọ̀ ibi tí ọ̀tá fi dípò ìlera mi, gbogbo ìpààrọ̀ ibi tí ọ̀tá fi dípò ìgbéyàwó mi, gbogbo ìpààrọ̀ ibi tí ọ̀tá fi dípò àwọn ọmọ mi, gbogbo ìpààrọ̀ ibi tí ọ̀tá fi dípò àlàáfíà mi, ó ní aṣàwárí rẹ̀ ẹyọ tá a sì fàtú lórúkọ Jésù. Àwọn ìpààrọ̀ ibi kì í ṣe nǹkan tọ́lọ́run gbìn síbẹ̀. Bẹ́ẹ̀ ni tọ́lọ́run bá dẹ̀ ti gbìn á fàtú ní ti gbòǹgbò. Every evil replacement by the enemy to take the place of my joy, every replacement of the enemy to take the place of my health, my marriage, my children are exposed and uprooted now in Jesus' name. Wọ́n lọ ṣàwárí ẹ̀ta fàtú gbogbo àwọn ìpààrọ̀ ibi gbogbo. Gbogbo ìpààrọ̀ ibi tí ọ̀tá fi dípò ayọ̀ mi, ìlera mi, ìgbéyàwó mi, àwọn àlàáfíà mi, a ṣàwárí ẹ̀ lónìí a sì fàtú lórúkọ Jésù. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Gbogbo ìpààrọ̀ ibi tí ọ̀tá fi dípò ayọ̀ mi, gbogbo ìpààrọ̀ ibi tí ọ̀tá fi dípò ìlera mi, gbogbo ìpààrọ̀ ibi tí ọ̀tá fi dípò ìyàwó mi, ìgbéyàwó mi, gbogbo ìpààrọ̀ ibi tí ọ̀tá fi dípò àwọn ọmọ mi, gbogbo ìpààrọ̀ ibi tí ọ̀tá fi dípò àlàáfíà mi, a ṣàwárí ẹ̀ lónìí a fàtú tí gbòǹgbò. A ṣàwárí ẹ̀ lónìí a fàtú tí gbòǹgbò ní orúkọ Jésù Kristi. Gbogbo ìpààrọ̀ ibi ó ní a ṣàwárí lónìí a fàtú lónìí láti gbòǹgbò wá, a fàtú láti gbòǹgbò wá ní orúkọ Jésù Kristi. Gbogbo ìpààrọ̀ ibi tí ọ̀tá fi dípò ayọ̀ mi ní orúkọ Jésù Kristi a fàtú tí gbòǹgbò, a fàtú lónìí, a fàtú lórúkọ bàbá, a fàtú lórúkọ ọmọ, a fàtú. Ẹ gbàdúrà ìdàdà pé gbogbo ìpààrọ̀ ibi tí ọ̀tá fi dípò rẹ̀ nínú ayé yín kí Ọlọ́run kó fàtú. Ó yẹ máa gbàdúrà gbogbo ìpààrọ̀ ibi tí ọ̀tá fi dípò ayọ̀ mi, a fàtú tí gbòǹgbò lónìí, a fàtú tí gbòǹgbò lónìí. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ wo mo fẹ́ ká dojú ẹ̀ àdúrà yẹn ká dojú ẹ̀ kọ ibì kan. Ṣé rí ìdí ẹ̀ tí ìpààrọ̀ pẹ̀lú counterfeit tó fi nira ni wípé àwọn èèyàn kì í sábà tètè fura. Àwọn arábí wọ́n ti pààrọ̀ ọmọ ẹlòmíì. Ó máa ń pẹ́ kó tó yé wọn. Ọmọ yẹn ti bẹ̀rẹ̀ sí gbé àwọn ìgbésẹ̀ kan bọ̀ tí wọ́n ò fura pé wọ́n ti pààrọ̀ ìwà ẹ̀ kó wọ́n mọ̀. Àìmọye òbí ló dẹ̀ sọ pé tẹ bá dẹ̀ rọ ọmọ yìí ní church ẹ máa gbọ́ ọmọ ìtẹ́lẹ̀ instrumentalist ni o. Ẹ máa gbọ́ ọmọ ìtẹ́lẹ̀ mọ́mì kan sọ wọ́n ní ọmọ wọn ní àwọn ni olórí àwọn ọ̀dọ́ pé boy he is a youth president. Wọ́n ní òjijì kọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó ti wà ẹ̀rí wọ́n ti ṣe ìpààrọ̀ yẹn sáà yẹn ti wá ń yọ pé kí ló sọmọ yìí báyìí. Tẹ́ ẹ bá ti wà concern bẹ́ẹ̀ pé kí ló sọmọ yìí báyìí yẹn ló yẹ ká dúà yín ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ òótọ́ lẹ̀ ń gbọ́ yẹn. Ṣé rí àwọn ọ̀rọ̀ yẹn náà kì í ṣe pé a mú wá látọ̀run ẹ̀gbọ́n ló ṣì wá níyì ẹ̀. Ọkọ ẹlòmíì wọ́n ti pààrọ̀ ẹ̀ kì í ṣe o mọ́. Àní dáàdì yẹn sọ fún mi wọ́n ní àbí Beatrice kọ́ yìí ni mo ní òun dà no wọn làwọn kan wọn èmi tẹ rò bóyá wọ́n rí ẹni tó jẹ́ Beatrice lọ́ọ̀kan òun náà ń sọ ni wọ́n á wẹ̀yìn mo ní òun dà wọ́n ní no wọ́n làwọn kan think aloud ni mo ní ta ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ìyàwó wọn tá à ń sọ̀rọ̀ yìí náà ni wọ́n lọ́mọ wọ́n bẹ̀rẹ̀ sí sọ àwọn good characters ìyàwó wọn wọ́n bẹ̀rẹ̀ sọ àwọn cool characters ìyàwó wọn wọ́n ní ibi táwọn ti kọ́ fura náà ni pé òun ló máa laago ló máa jí gbogbo ilé ẹ jẹ́ ká pray ẹ jẹ́ ká gbàdúrà o wọ́n làwọn gan ń ṣọ̀lẹ wọ́n nígbà tó yá làwọn náà wá join pé ọmọ yìí pé wàhálà ẹ̀ pọ̀ làwọn náà wá bẹ̀rẹ̀ sí join pé èmi ti dé láti bí iṣẹ́ láti bí 8 òun dé láti bí 11 still ó ti jí láàárọ̀ ló aago wọ́n ní ìgbà tó ṣẹlẹ̀ lọ́jọ́ kan làwọn ní ẹ̀ṣẹ̀ ló máa jẹ́
fáwọn àwọn ti dé láti bíi 7 o'clock arábìnrin dé láti nǹkan bíi to 11 still olólago yìí àwọn sọ̀kalẹ̀ wọn ló yà lẹ́nu lọ́jọ́ yẹn wọ́n the same woman láì gbé láì sọ́kàn ní ẹ wo mi tẹ̀lé ráyè mi ẹ ṣe prayer lẹ́nu ẹ̀yin náà lọ ṣe omi ìwà ráyè mọ̀ ṣe mọ̀ eré làwọn tiẹ̀ pé àwọn tiẹ̀ mọ̀ wọ́n ní wádùn ní àwọn asọ̀rọ̀ akànpọ̀ ṣe ni àwọn asọ̀rọ̀ akàn sọ pé you are not in my league àwọn ni lẹ́yìn tó bá yẹ pé tó bá wàásù báyìí pásọ Sam tó bá wà tí àwọn ohun bá wàásù fún mi ẹ̀rù á bà mí pé ṣọ́ọ̀ṣì wo ni ṣọ́ọ̀ṣì yìí ni màá béèrè lọ́wọ́ wọ́n ti pààrọ̀ ẹ̀ tipẹ́ wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ ẹlòmíì látọdún wo ìgbà tó bá ṣe ìwé ẹ̀sìn wáṣẹ́ yẹn kò tí ì mọ̀ lára kò tí ì mọ̀ lọ́rùn wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ pátá sọ pé tí ò bá ṣọ́ra ẹ̀ 10 years bí tá a wà yìí a kàn máa fi sọ sórí nípò òṣìṣẹ́ rí bẹ́ẹ̀ torí nǹkan tó ń fa ni pé ìdẹ́rálẹ̀ ni loopholes náà máa ń wá ẹ̀dẹ̀mọ̀ àwọn èèyàn tí change kan bá ti wà lọ́wọ́ báyìí a máa create òfin tiwa fúnra wa ni ó dàbí àwọn brother yẹn ni ìgbà tí mo ṣe ìrànṣẹ́ ní Ondo State ó máa sọ mi dáadáa ó ní I don't believe in tithe I can't pay my tithe to anybody one pastor preach ẹ bó ṣe máa sọ nìyẹn one pastor preach I watch him on TV ó sọ pé àwọn yẹn ẹ bá sọ kí ló kàn mí ṣé bí owó ẹ ni òun ló ṣiṣẹ́ owó ẹ nǹkan ti dọ̀ràn kó tó mọ nǹkan tó ṣẹlẹ̀ ìgbà tó dúró 12 years òun ló mi ìṣeré o mi ò mọ bó ṣe rí nọ́mbà mi tó láti kúrò ní Ondo State pátá ta lè lé mi ò mọ yín ẹ mọ mi sá mẹ́mbà yín ni mi èyí tá ní wọ́n júwe oh my God ẹ má bínú sá ni ẹ má sọ pé sá tó ayé òun ti bàjẹ́ kí ló ṣẹlẹ̀ wá ń sọ 12 years ago àyà mi já mo ń sọ òótọ́ fún yín wọ́n á pààrọ̀ ayé ẹlòmíì débi pé òun fúnra onímọ̀ pé nǹkan ti rọ́pá sínú ayé òun fúnra òun fúnra òtẹ̀ ní mọ́ra àtọ̀ a máa púra ní Nàìjíríà gan jẹ́ gbèsè náà tell me the country tí ò jẹ one debt or the other kò ní mọ̀ àfi tó bá gbogbo ìpààrọ̀ ibi tí ọ̀tá fi dípò ayọ̀ mi gbogbo ìpààrọ̀ ibi tí ọ̀tá fi dípò ìlera mi gbogbo ìpààrọ̀ ibi tí ọ̀tá fi dípò ìgbéyàwó mi gbogbo ìpààrọ̀ ibi tí ọ̀tá fi dípò àwọn ọmọ mi gbogbo ìpààrọ̀ ibi tí ọ̀tá fi dípò iṣẹ́ mi ẹ ṣe àwárí rẹ̀ kẹ́ fatu ti gbogbo ẹ jẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ Jésù gbogbo ìpààrọ̀ ibi tí ọ̀tá fi dípò ayọ̀ mi gbogbo ìpààrọ̀ ibi tí ọ̀tá fi dípò èyí tó bá jẹ́ ti ibẹ̀ ní kẹ́ tẹnumọ́ o tó bá pé ìlera yín ni àwọn ìpààrọ̀ ibi tí ọ̀tá fi dípò ìlera yín tó bá pé ọ̀rọ̀ àwọn ọmọ yín ni gbogbo ìpààrọ̀ ibi tí àwọn ọ̀tá fi dípò àwọn ọmọ yín ẹ gbàdúà kí Ọlọ́run kó ṣàwárí ẹ̀ lónìí kó fatu kó ṣàwárí ẹ̀ kó fatu ẹ máa gbàdúà gbogbo ìpààrọ̀ ibi tí ọ̀tá fi dípò ayọ̀ mi gbogbo ìpààrọ̀ ibi tí ọ̀tá fi dípò àwọn ọmọ mi ó yẹ wá ṣàwárí ẹ̀ lónìí ẹ fàtú pátápátá ẹ máa gbà gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ̀yin ọmọ Ọlọ́run mo láìka àwọn mọ́sílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan mi láìka wọn náà fún àwọn kankan mo wàásù ní ẹnujọ́ mẹ́ta mo ní ẹ̀ṣẹ̀ tí àwọn Ísírẹ́lì ṣẹ̀ mí jù láyé pé pé irú ẹ̀dá ò làwọn ní ìgbà tí wọ́n sọ tí Ọlọ́run wọn kúrò ní oko ẹrú táwọn lọ mọ èrè wípé èrè yẹn ló gbé wọn kúrò lóko ẹrú mo ní ṣé wọ́n stupid ni tí wọ́n bá tiẹ̀ bá ọ̀rọ̀ yẹn ṣé àwọn bàbá wọn ò ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ ni wọ́n dẹ̀ mọ̀ ṣùgbọ́n mo fẹ́ràn wọn fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan oh God wọ́n wà highly exceptional. Now ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ kan. 1 Samuel chapter 30 verse 8. 1 Samuel chapter 30 verse 8. Kíni kan wà ńbẹ̀ tí mo fẹ́ ká farabalẹ̀ wò. Dáfídì sì béèrè lọ́dọ̀ Olúwa pé kí èmi kí ó lépa ogun yìí bí èmi lè bá wọn. Ó sì dá lóhùn pé lépa nítorí pé ní bíbá ìwọ yóò bá wọn ní gbígbà ìwọ yóò sì rí wọn gbà. Oh God. Mo fẹ́ ká sinmi lórí ìlérí Ọlọ́run níbi. Dáfídì ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nígbà tó bá fi délé rẹ̀ ti rún àwọn ọ̀tá wọ́n ti kẹ́rù lọ wọ́n kó èèyàn wọ́n kó ọmọ wọ́n kó aya. Bíbélì sọ pé Dáfídì kò dé àmọ́ra ogun kò lé wọn o
bí àwa kìsẹ́yìn lónìí tí kan bá ṣẹlẹ̀ bá ti panic nìyẹn ẹ ló sà wọ́n mà ti lé mi lẹ́nu iṣẹ́ ẹ ló sà ọmọ kátẹ̀ ní pásọ̀ kan tún ní ó tún dáa díẹ̀ bẹ́ẹ̀ pásọ̀ kan tún ní sẹ́yìn mo ló tún dáa díẹ̀ ẹ ló pásítọ̀ Ògèdèngbé wọ́n mà ti dá mi dúró lẹ́nu iṣẹ́ iṣẹ́ yóò máa gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ mi ó mà nìkan ni mo gbójúlé ẹ ṣeun sà èló lẹ pé 120,000 màá sẹ́ǹdì ẹ̀ má wọrí màá sọ fẹ́ tó má bá mi ṣe owó yẹn mo sọ mi fi ṣe ẹ̀yẹ o ohun tí mo gbọ́ ni o ẹ̀rí ó tún gbé ẹ̀tẹ̀ pam hello mọ́mí yẹn ń wò mí ràn ni mo bá yín sọ̀rọ̀ ọṣẹ́ yẹn níjẹta wọ́n ti lé mi o ẹ má jẹ́ kójú tì mí o ẹni kíni ok ṣé bọ́ọ̀sì ńlá la máa rà bí kékeré wọ́n á dá ńlá sí lọ́rùn irú àwọn arábì kì í ṣe bẹ́ẹ̀ wọ́n pàtó tó délé tó tirẹ̀rẹ̀ ti rún ó lọ síwájú Ọlọ́run ni oníṣẹ́ kò ń lépa ogun yẹn Olúwa oní tó bá lé pa wọn ṣó máa lè bá wọn ẹ̀yin Ọlọ́run ni kó lè pa wọn Ọlọ́run fún ní go ahead a sọ fún Ọlọ́run ọ̀rọ̀ àdúrà ṣẹ la fẹ́ gbà fẹ́ ká sinmi lórí promise yẹn mo pa á láṣẹ pé èmi ò lépa wọn èmi ò bá wọn láì ṣe àní-àní èmi ò gba ohun gbogbo tá a jí mọ́ ìdílé mi lọ́wọ́ padà èmi ò gbà padà. I decree that I shall pursue, I shall overtake, and without fail, I shall recover all that the enemy stole from my family. In Jesus' name. Bẹ́ẹ̀ni, ẹ̀ ń béèrè pé báwo ló ṣe máa rí bẹ́ẹ̀? Oh, how do you think I know the answer? Down. Mo ní kí ló fún yín ní ìgboyà pé mo mọ ìdáhùn ìbéèrè yẹn. Báwo mi ṣe fẹ́ mọ̀? Mo pa láṣẹ pé èmi ò lépa wọn èmi ò bá wọn láì ṣe àní-àní èmi ò gba ohun gbogbo tá a jí mọ́ ìdílé mi lọ́wọ́ padà ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní ẹgbà pẹ̀lú ìgboyà ní orúkọ Jésù mo pa láṣẹ pé èmi ò lépa wọn èmi ò bá wọn láì ṣe àní-àní èmi ò gba ohun gbogbo tá a ti jí mọ́ ìdílé mi lọ́wọ́ á gbà padà máa gbà padà èmi ò gbà padà èmi ò lépa wọn èmi ò bá wọn gbogbo tí a ti jí mọ́ ìdílé mi lọ́wọ́ mo gbà padà ẹ gbàdúrà ẹjọ ẹ fi ìgboyà gbà wípé ẹ ò lépa wọn ẹ pàláṣẹ ní sẹ mo ní ká ẹ sinmi lórí promise yẹn ẹ pàláṣẹ ní èmi ò lépa wọn ẹ sọ fún Ọlọ́run pé ẹ ò lé wọn bá ẹ sọ fún Ọlọ́run pé ẹ ò gba ohun gbogbo tá a jí mọ́ ìdílé yín lọ́wọ́ ẹ ò gbà padà ẹ máa gbà ẹ má dúró ẹ má gbàdúrà máa gbà padà mo gbà padà gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ẹ bá fara balẹ̀ wẹ ẹsẹ̀ Bíbélì tá a kà yẹn ìbéèrè méjì péré ni Dáfídì béèrè lọ́wọ́ Ọlọ́run ẹ jẹ́ ká padà síbẹ̀ ìbéèrè méjì kò pé mẹ́ta ṣùgbọ́n ìyanu tó wà bẹ́ẹ̀ ni pé Ọlọ́run fi kan kún ìbéèrè yẹn mo wá bẹ̀rẹ̀ sí wò pé ohun méjì péré ni Dáfídì béèrè ẹ jẹ́ ká wò Dáfídì sì béèrè lọ́wọ́ Ọlọ́run pé kí èmi ó lépa ogun yìí bí that is one question ìbéèrè kejì ni pé èmi ò lé wọn bá Ọlọ́run wá dá lóhùn pé lépa nítorí pé ní bíbá ìwọ yóò bá wọn ó ti dá méjì ó ní kó lépa wọn tó mi ṣé kí n lépa wọn ó ti dáhùn kìíní ni ẹ lépa wọn ìkejì ni wípé ṣé mo lè lé wọn bá ó ní nítorí pé ní bíbá ìwọ yóò lé wọn bá ó ti dáhùn kejì Ọlọ́run wá fi kan kún ó wá ní gbígbà torí ọ̀tọ̀ ni kó lépa wọn ọ̀tọ̀ ni kó lé wọn bá ọ̀tọ̀ ni kó wá rí gbà ó wá ní gbígbà ìwọ yóò sì rí wọn gbà mo wá jókòó kí ló lè fà á tọ́lọ́run ṣe fi ìdáhùn ẹyọ kan kún ìbéèrè ẹ̀yìn something must happen in the middle mo á wòye pé ó máa ń wu Ọlọ́run ká béèrè ọ̀nà lọ́wọ́ òun ó máa ń wù gan ó máa ń wu bàbá yẹn wípé kó jẹ́ pé òun lòun fún wa ní ọ̀nà àbáyọ á tún àdúrà yẹn gbà á tún àdúrà yẹn gbà pé mo pa láṣẹ pé èmi ò lépa wọn èmi ò bá wọn láì ṣe àní-àní
èmi ò gba ohun gbogbo tá a jí mọ́ ìdílé mi lọ́wọ́ padà. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Mo pa láṣẹ pé èmi ò lépa wọn, èmi ò bá wọn, láì ṣe àní-àní, èmi ò gba ohun gbogbo tá a jí mọ́ ìdílé mi lọ́wọ́ padà. Màá gbà padà, màá gbà padà, mo ti rí gbà padà, màá gbà padà, mo ti rí gbà padà, màá gbà padà, mo ti rí gbà padà, mo ti rí gbà padà ní orúkọ Jésù Kristi, mo ti rí gbà padà ní orúkọ Jésù Kristi, mo ti rí gbà padà ní orúkọ Jésù Kristi, mo ti rí gbà padà. Ẹ gbàdúrà yìí dáadáa, ẹ gbà. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Mo tún farabalẹ̀ wo ìṣẹ̀lẹ̀ yẹn dáadáa. Kò lè jẹ́ ìdí kan péré ni. Báwo ni yẹn ṣe béèrè nǹkan méjì tọ́lọ́ láì ṣiṣẹ́ fún àtọ́. Lóòótọ́ ló sọ pé àmàdúrà àgbà. Ṣẹ́ṣẹ́ ti ara àwọn evidence báyìí. Ẹ̀yin náà wo, Olúwa ṣé kí n lépa wọn? Olúwa ṣé màá bá wọn? How does that achieve anything? Now ẹ jẹ́ ká fojú inú wò. Kọ́lọ̀ wá dáhùn àdúrà yẹn bó ṣe sọ yẹn. Ó wá lépa wọn, ó wá rí wọn lépa, ó wá lé wọn bá, ó rí wọn lé bá. Ṣé wọ́n fẹ́ ṣe pàtí lẹ́yìn ìgbà yẹn ni? Ṣé wọ́n fẹ́ dá pàtí lẹ́yìn ìgbà yẹn ni? Àbá wọ́n fẹ́ bá wọn ní ìpàdé mọ̀lẹ́bí? So Ọlọ́run ti mọ̀ pé kíní kan wà tí mo wá notice pé àwọn ará Bíbélì wọ́n ní òye kan. Òye ni pé àwọn kì í jagun. Oh my God, oh my God, oh my God. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ọjọ́ tá a bá gẹ̀ẹ́tì ọ̀rọ̀ yìí wípé a ò wá sínú ayé ìwà jagun níwájú Ọlọ́run àti ènìyàn, ọjọ́ yẹn ni story life wa máa bẹ̀rẹ̀ sí to change for better. Mi ní kò dá báyìí o. The story of your life is good now, but ó tún lè better ju báyìí lọ ni mo tún àti sọ. Ẹ rí i pé Dáfídì yọ tó wá pé àwa la máa gbàdúrà yẹn, Olúwa ṣé kí n bá wọn kí n destroy wọn. My God, my enemy, ó yá die, ó yá die, ó yá die, ó yá. A máa tẹra mọ́ die yẹn bí wàá tó pé die nìkan. Tó bá ti wá die yẹn, ogun wọn wá kó lé wa lọ́wọ́. And it doesn't work that way. Kì í ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ọlọ́run mi, Ọlọ́run mi. Ọlọ́run fi ìyẹn kún wípé ní gbígbà lọ́wọ́ wọn wàá rí gbà padà. Ọlọ́run ní màá fi agbára hàn. Tó o bá ṣáà lé wọn, mo ti ní kó lé wọn yìí, tó o bá bá wọn wàá gbà padà ṣáà ni. Gbogbo ohun tí mo ní màá fi bá wọn jà. Ohun tí mo rí bẹ̀yẹn nìyẹn. Jésù Olúwa, ogun ayé mi kì í ṣe tèmi, tiyín ni. Ẹ gba ọ̀rọ̀ mi rò kẹ́ gba ìjà mi jà. Ẹlẹ́ràn mi o. Tí àdúrà bá yé yín bẹ́yẹn, ìrere á máa ṣẹlẹ̀ ni. Oh Lord, my life's battles are not mine, they are yours. Plead my cause and fight my battle. My life's battles are not mine, they are yours. Plead my cause and fight my battle. Jésù Olúwa, ogun ayé mi kì í ṣe tèmi, tiyín ni. Ẹ gba ọ̀rọ̀ mi rò kẹ́sì gba ìjà mi jà. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ogun ayé mi kì í ṣe tèmi o, tiyín ni o. Ẹ gba ọ̀rọ̀ mi rò Ọlọ́run wa. Ẹ gba ìjà mi jà. Ẹ gba ọ̀rọ̀ mi rò. Ẹ gba ìjà mi jà. Ẹ gba ọ̀rọ̀ mi rò kẹ́ gba ìjà mi jà. Ẹ gba ọ̀rọ̀ mi rò Ọlọ́run wa. Ẹ gba ìjà mi jà Jésù. Ẹ gba ọ̀rọ̀ mi rò kẹ́ gba ìjà mi jà. Ẹ gba ọ̀rọ̀ mi rò kẹ́ gba ìjà mi jà. Ogun ayé mi lórúkọ Jésù Kristi. Ó dọwọ́ yín, mo fi lé yín lọ́wọ́ ni. Ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi. Ẹ gba ọ̀rọ̀ mi rò kẹ́ gba ìjà mi jà. Ogun ayé mi kì í ṣe tèmi o, kì í ṣe tèmi o, kì í ṣe tèmi sẹ́, tiyín ni. Ẹ gba ọ̀rọ̀ mi rò kẹ́ gba ìjà mi jà. Olúwa ẹ ṣàánú, Olúwa ẹ ṣàánú. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ayérayé o. Ṣé rí Ọlọ́run wa, ṣé rí Ọlọ́run wa tá là ń sìn. Tá a bá kọ̀, tá a bá ní kò yé wa ní, kò yé wa ní, a ò mọ̀ bá ṣe máa ṣe ni. Èyí tá a bá sọ ni o. Tá a bá ní àwọn bá ṣe máa ṣe, a ò lè mọ̀ bá ṣe máa ṣe o. Ṣùgbọ́n tá a bá ló yé wa pé a mọ Ọlọ́run tá à ń sìn, a mọ̀ náà nìyẹn o. Bíbélì sọ̀rọ̀ kan tá a kì í fiyèsí o. Ọlọ́run sọ pé òun ni olórí ogun
ṣé ìyẹn ò tó yín lò ní ó lò ní olórí ogun. Ẹ jọ̀ọ́ ṣé ìyẹn wàá tó kẹ́ sọ pé Olúwa ẹ gba ẹjọ́ mi rò kẹ́ gba ìjà mi jà. Ẹ sọ fún Ọlọ́run pé Jésù Olúwa lórí ọ̀rọ̀ ayé mi ẹ gba ẹjọ́ mi rò kẹ́ gba ìjà mi jà. Ṣé ẹ tẹ́ bá sọ yẹn fún Ọlọ́run nìkan, Ọlọ́run mọ ibi tó máa tọwọ́ bọ̀ o, Ọlọ́run mọ nǹkan tó rọ́pá sínú o, Ọlọ́run mọ nǹkan tó lè ṣe o. Olúwa lórí ọ̀rọ̀ àwọn ọmọ mi ẹ gba ẹjọ́ mi rò kẹ́ gba ìjà mi jà. Lórí ọ̀rọ̀ ìdílé mi ẹ gba ẹjọ́ mi rò kẹ́ gba ìjà mi. Lórí ọ̀rọ̀ iṣẹ́ mi ẹ gba ẹjọ́ mi rò ẹ gba ìjà mi jà. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà lórí ọ̀rọ̀ ayé mi ẹ gba ẹjọ́ mi rò kẹ́ gba ìjà mi jà. Ẹ gba ẹ dákun ẹ má dúró. Ẹ gba ẹjọ́ mi rò ẹ gba ìjà mi jà. Ẹ gba ẹjọ́ mi rò ẹ gba ìjà mi jà. Ẹ gbàdúrà yìí dáadáa pé lórí ẹ wàá pín àdúrà yẹn síbi tó tọ́ ni. Lórí ọ̀rọ̀ àwọn ọmọ mi ẹ gba ẹjọ́ mi rò kẹ́ gba ìjà mi jà. Lórí ìdílé mi ẹ gba ẹjọ́ mi rò kẹ́ gba ìjà mi jà. Lórí ọ̀rọ̀ ayé mi ẹ gba ẹjọ́ mi rò kẹ́ gba ìjà mi jà. Lórí iṣẹ́ mi ẹ gba ẹjọ́ mi rò kẹ́ gba ìjà mi jà. Ẹ máa gbàdúrà, ẹ máa gbàdúrà. Kíní kan rere fẹ́ ṣẹlẹ̀, ẹ̀rí á tún tẹ̀lé. Àwọn ká tún máa yin Ọlọ́run ní ìhà tuntun. Ẹ máa gbàdúrà bẹ́ẹ̀. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run. Mo fẹ́ tún jẹ́ iṣẹ́ Ọlọ́run mi fún wa. Yẹn pé ní oṣù September, ẹ̀mí Ọlọ́run sọ pé it will be the month of family. The month of family. Yẹn ni pé oṣù ìdílé ó ní oṣù September. Nítorí wá túmọ̀ sí ni pé bẹ́ẹ̀ bá ń sùn ìdílé ní kẹ́ gbàdúrà fún. Tẹ́ ẹ bá ń jí ẹni kí ẹ má máa ronú bẹ́ẹ̀ yẹn mọ́. Tí n bá sọ pé ẹ gbàdúrà fún ìdílé, ẹ̀yin tó kù nínú ilé yẹn náà lẹ́yìn ẹ lè comprise ìdílé. Bẹ́ẹ̀ ni tó wáá pé mọ́mì wà nílé yìí àtàwọn ọmọ nìkan, ẹ̀yin nìkan ló kù, dáàdì ti bá tiẹ̀ lọ, ẹ̀yin náà ní ìdílé yẹn. Dáàdì tó wáá pé ẹ̀yin àtọmọ nìkan ló kù, ẹ̀yin náà ní ìdílé yẹn. Mi náà ọmọ yín tó ti kó jáde o, ara ìdílé yín ni wọ́n o. Torí pé tọ́ máa ṣàdàgbà dé stage kan wọ́n ṣàlọ́ rẹ́ǹtì lé fúnra wọn, wọ́n ṣà start life tiwọn. Ìyẹn kọ́ ni mò ń sọ o. Pé bàbá àwọn ọmọ wọn yà àjọ gbé mọ̀. Ẹ̀yin ò kàn yín mọ̀, ẹ̀yin tẹ́ ẹjọ́ kù yẹn náà ní ìdílé. Month of family ni. Tẹ́ ẹ bá ń kọrin, orin yẹn kó dá lórí ìdílé. Tẹ́ ẹ bá ń gbàdúrà, tẹ́ ẹ bá ń dàníyàn, ìdílé ni. Because September is a month of family. Ẹ má jẹ́ kó kù ní ìrònú ọpọlọ yín, ẹ dákun. Olórin kan ó kọrin ní ayé ìgbà kan. Orin yẹn to me is very inspirational. Kò sí ìgbà tí orin yẹn kì í bọ́, ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi ní intention láti kọ́, á kàn bọ́ sẹ́nu mi ni. Wọ́n pe orin yẹn ní ìmọ́lẹ̀ ayọ̀. Àwọn kan ti mo yẹ sọ àwọn kan ti mọ orin tí mo fẹ́ kọ yẹn. Father bless my home. Father bless my son. Father bless my daughter. Father bless my home. Orin ẹ̀gùn kan. You are the only God who can meet my need. Lord of Abraham, come and meet my need. Father bless my family. Father bless my home. Orin yẹn láì wà conscious of it ngbà mi akànjábọ̀ lẹ́nu mi ni. Mo tẹ̀sí wá ní version tèmi. Bóyá version bí kan mo kọ yẹn gan sẹ́ẹ̀. Because mo ní àwọn version kan tó pọ̀ gan. A jẹ́ ká sọ di àdúrà bẹ́ẹ̀ sí gbàdúrà yẹn látòní lọ. Ẹ má jẹ́ kó sun yín pé ṣé prayer point kan náà máa fún wa lórí family ni. Ọwọ́ yín ló wá kù sí. Ẹ mọ family yín jù mí lọ. Ẹ gbọ́ mọ́mí ẹ mọ ọmọ yín jù mí lọ. Daddy ẹ mọ family yín jù mí lọ. A sọ fún Ọlọ́run. Oh Lord, bless my home. Bless my children. Bless the work of my hand. Bless my wife, bless my husband. Bẹ́ẹ̀ ṣe máa gbà nìyẹn. Pé Jésù Olúwa, ẹ bùkún ilé mi. Ẹ bùkún àwọn ọmọ mi. Ẹ pàṣẹ lóhun lórí ẹ pàṣẹ ìbùkún. Bless us. Ẹ sọ̀rọ̀ ìtùnú sínú ayé wa. Ẹ sọ̀rọ̀ ayọ̀ sínú ayé wa. Ẹ sọ̀rọ̀ tẹ̀síwájú sínú ayé wa. Ṣé ó yẹ mo ṣe ń sọ̀rọ̀ yẹn? Ó yẹ bẹ́ẹ̀ sí tẹramọ́kẹ́ máa gbà bẹ́ẹ̀. Ọlọ́run wà ní orúkọ Jésù. Olúwa ẹ sọ̀rọ̀ ìtùnú sínú ìdílé mi. Olúwa ẹ bùkún àwọn ọmọ mi. Ẹ bùkún ayé mi.
ẹ bùkún iṣẹ́ ìránṣẹ́ mi, ó yẹ ẹ máa gbà. Father, bless my home, bless my children, bless the work of my hand. Father, bless my wife. Father, bless my husband. Father, bless my work. Keep on praying. Ẹ máa gbàdúrà, ẹ máa dákẹ́. Bẹ́ẹ̀ ṣe wọ́n máa sọ nìyẹn, ìbá jẹ́ 500 times ló wá sí yín lọ́kàn. Oṣù September oṣù ìdílé ni. Ẹ̀yin súre fún ìdílé yín wò. Kẹ́ ẹ wá wọn táṣẹ láti September yẹn wọ December. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Mo ní ká ẹ fi gbogbo September yẹn, ká ẹ fi láti òní lọ kẹ́ ẹ tiẹ̀ bẹ̀rẹ̀ látòní, kẹ́ ẹ wá fi súre wọ gbogbo September yẹn fún ìdílé yín, kẹ́ ẹ wá wo ìṣẹ̀lẹ̀ tá ṣẹlẹ̀ láàrin ìparí September yẹn sí oṣù December ọdún yìí. Á yà yín lẹ́nu wípé Ọlọ́run lè gba ẹnu yín ṣe iṣẹ́ ìyanu. Olú ẹ pàṣẹ ìbùkún, ẹ pa sórí mi, ẹ pa sórí àmọ́ mi, ẹ pa sórí aya mi, ẹ pa sórí iṣẹ́ mi. Ẹ máa gbàdúrà lọ́bẹ̀. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ já lọ sínú àdúrà nù wa. Ibi tá àdúrà lágbára sí ni. Mọ́mì kan ní níjẹta wọ́n fún mi ní testimony kan. Ọlọ́run mi o. Wọ́n ní ní táwọn jókòó wọ́n ti pé ẹja gbàdúrà àánú, wọ́n láwọn ní prayer point méjì. Wọ́n ní wọ́n gbà wọ́n máa rí àánú o láìsí, wọ́n ní láì lágùn. Wọ́n lè testimony, wọ́n ń sọ fún àwa náà bá wọn yin Ọlọ́run ni. Ibi la ti ń béèrè lọ́wọ́ Ọlọ́run, ibi la ti ń bẹ̀bẹ̀, la ti ń ṣìpẹ̀. Ẹ máa gbàdúrà àánú, ẹ gbà. Ibi tí ẹ bá mọ̀ pé àdúrà yìí á ṣe bí inú ayé yín, ẹ gbà lọ́bẹ̀. Ẹ bá Ọlọ́run sọ̀rọ̀. Tó bá pẹ́ lórí àwọn ọmọ yín, ẹ bá sọ̀rọ̀. Tó bá pẹ́ lórí ọ̀rọ̀ ayé yín ni ẹ bá sọ̀rọ̀. Tó bá pẹ́ lórí ìdílé yín ni ẹ bá Ọlọ́run sọ̀rọ̀. Tó bá pẹ́ lórí iṣẹ́ yín ni ẹ bá Ọlọ́run sọ̀rọ̀. Ó yẹ máa bá sọ̀rọ̀, ẹ máa bá sọ̀rọ̀. Tó bá pẹ́ nípa ọ̀rọ̀ tí ìbá jẹ́ ẹ máa bá sọ. Ẹ má bá mi sọ, Ọlọ́run nìkan Ọlọ́run tó lè dáhùn yẹn ni kẹ̀jẹ̀ kájọ́ bá sọ. Ẹ máa bá Ọlọ́run sọ̀rọ̀. Ẹ máa gbàdúrà. Ayérayé lọ àwọn Olúwa ṣàánú. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa yin orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ tá a ní lónìí. Oore ọ̀fẹ́ láti gbàdúrà. Oore ọ̀fẹ́ láti gbàdúrà. Kíkàn ṣe pé a kàn gbàdúrà nìkan. Ó wá jẹ́ àkókò ńlá kan nínú ayé wa. Ó jẹ́ àkókò tó ní àpẹẹrẹ, àkókò ìdáǹdè àti àkókò ìgbàpadà. Mo gbàdúrà fún yín bí Ọlọ́run wa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè. Ọwọ́ Ọlọ́run kàn yín lónìí lórúkọ Jésù Kristi. Ọwọ́ Ọlọ́run dé ọ̀dọ̀ yín lórúkọ Jésù. Àṣẹ láti tẹ Ọlọ́run wá. Bíbélì ní Ọlọ́run sọ̀rọ̀ ní ọ̀run ẹ̀ sáré tètè. Ọ̀rọ̀ ìdáhùn àdúrà tí Ọlọ́run sọ ní ọ̀run á sáré dé ọ̀dọ̀ yín kíákíá ní orúkọ Jésù Kristi. Ọlọ́run mí sí yín o. Ọlọ́run dáwọ́lé yín o. Ọlọ́run gbàdúrà fún yín. Gbogbo tí ẹ béèrè ju ìbéèrè yín lọ gangan Ọlọ́run ṣe fún yín. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí Ọlọ́run Jésù tó la wa. Ìfẹ́ mọ́tò Ọlọ́run dàpọ̀ tí ẹ mọ́ kó máa bá wa lọ. Kọ́lọ́run kó mí sí yín. Kọ́lọ́run kó fún yín ní ẹ̀rí tuntun. Ẹ̀rí yín kó mú àwọn ènìyàn sin Ọlọ́run sí. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.